èèyàn 38 tí wọ́n jí gbé lérúkú mà ti gba ìtúsílẹ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ bẹ́ẹ̀. A mà dúpẹ́ f'Ẹlẹ́dùà o. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu mà ti kéde pé àwọn èèyàn 38 tí àwọn ajínigbé mà jí gbé ní ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun ní ìpínlẹ̀ Kwara wọ́n mà ti gba òmìnira báyìí. Ìrọ̀lẹ́ àná tí ń ṣe ọjọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025 ó ní ààrẹ Tinubu mà kéde bẹ́ẹ̀ lójú òpó X rẹ̀ nígbà tó ń ṣàlàyé ìtúsílẹ̀ náà. Ààrẹ Tinubu mà sọ wípé ẹ ó rántí pé mo fagilé ìrìn àjò mi lọ síbi ìpàdé G20 tó yẹ kó wáyé lórílẹ̀‐èdè South Africa láti lè mójútó ààbò nílé o. Ọpẹ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò wa láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn tó jẹ́ pé wọ́n mà jí àwọn olùjọ́sìn 38 ìyẹn 38 tí wọ́n jí gbé ní eruku ní ìpínlẹ̀ Kwara ó ní wọ́n ti rí ìdáǹdè báyìí. Bákan náà ni ààrẹ ó mà ló mà fi kọ́rọ̀ rẹ̀ pé 51 nínú àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n mà jí gbé nílé ẹ̀kọ́ àwọn kátólíìkì ní ìpínlẹ̀ Niger ó ní wọ́n ti padà sílé o. mò ń tọpinpin bí ètò ààbò bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà mo sì ń gba ìròyìn nípa bó ṣe ń lọ gẹ́gẹ́ bó ṣe wí. Tinubu ní òun kò mọ̀ ní sinmi lórí ètò ààbò òun sì nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà ètò ààbò ó máa fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní Nàìjíríà lábẹ́ ìṣàkóso òun sì rèé òun yóò rí wípé òun dáàbò bo àwọn ọmọ Nàìjíríà bó ṣe tó àti bó ṣe yẹ. Lẹ́yìn ọjọ́ 5 tí àwọn agbébọn tí wọ́n kọlu ṣọ́ọ̀ṣì CAC nílùú eruku ní ìpínlẹ̀ Kwara ìsìn ọjọ́ ìsinmi ó mà wáyé ní ṣọ́ọ̀ṣì náà ní ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2025. nínú ọ̀rọ̀ ìwàásù àlùfáà ìjọ náà ó rọ àwọn ọmọ ìjọ láti má ṣe bẹ̀rù ikú kí wọ́n sì má ṣe sẹ Jésù Olúwa nínú ohun gbogbo gẹ́gẹ́ bó ṣe wí nínú fídíò ìjọsìn náà tí wọ́n fi sí orí ayélujára. Pásítọ̀ tó wàásù náà ó ní gẹ́gẹ́ bí onígbàgbọ́ ẹ kò gbọ́dọ̀ bẹ̀rù wọn, ẹ má ṣe jẹ́ ká bẹ̀rù ikú. Ibikíbi tí ikú bá ti dé má ṣe bẹ̀rù, Jésù wà fún ọ. tó o bá ti ṣẹ Jésù, ìlérí yìí ó mà wà fún ọ wípé ọmọ aládé àlàáfíà ń mú ọ lọ sí ìjọba àlàáfíà. Ayé yìí lópin o, ṣùgbọ́n ìjọba ti Jésù ó ń bọ̀ wá, kì í sì ṣe òpin rárá o, ìjọba ayérayé ni. Òun ló sì sọ wípé kí a má ṣe jẹ́ kí ọkàn wa kó dàrú. Bẹ́ẹ̀ ni àlùfáà náà wí o. Ẹ rántí pé ìkọlù àwọn agbébọn sí ṣọ́ọ̀ṣì CAC Òkè Ìṣẹ́gun nílùú eruku ìyẹn ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara ó mà wáyé ní ọjọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2025. èèyàn 3 oníròyìn mà sọ wípé ó mà kú nínú ìkọlù náà. ọ̀pọ̀ àwọn èèyàn òun ló sì wà ní ìgbèkùn àwọn ajínigbé kó tó di wípé wọ́n padà gba ìdáǹdè lọ́wọ́ àwọn ajínigbé náà. adúpẹ́ fọlọ́run ọba o, gbogbo àwọn yòókù náà kọ́lọ́ ọba kó bá wa tú wọn lẹ̀ láyọ̀ àtàláfíà. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú sinmi àná adẹ̀kú ọ̀sẹ̀ tuntun òní lọ́jọ́ ajé kèmí àti ń rèé kárí ajé náà kárí ajé lò kárí ajé pè rán níṣẹ́ o.